ẹ wá gbọ́ bí ó ṣe ṣẹlẹ̀ gangan ẹ̀yin èèyàn ẹ bá ń súnmọ́ bí ẹ wá gbọ́rọ̀ lẹ́nu Saheed Osupa Ati Pasuma àti Sule Alao Malaika ìgbà táwọn mẹ́tẹ̀ẹ̀ta bẹ̀rẹ̀ iṣẹ́ fújì gangan ẹ wá gbàlàyé táwọn mẹ́tẹ̀ẹ̀ta ṣe nínú fọ́nrán yìí ẹ̀yin èèyàn bẹ́ẹ̀ bá kó gbàgbé wípé controversies ti wà lórí ọ̀rọ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí lórí ayélujára ó tójọ́ mẹ́ta pàápàá báwọn èèyàn ṣe sọ pé tá a gan làgbà láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta tá a ló kọ́kọ́ bẹ̀rẹ̀ eré fújì tá a la lè pè ní ọ̀gá tá a la lè pè lọ́mọ ẹ̀yìn nínú Malaika àti Pasuma nínú Òṣùpá àti Malaika ọ̀rọ̀ ìdójú ẹ̀ ó ní agbára ẹ wá gbọ́n táwọn mẹ́tẹ̀ẹ̀ta tán fi ẹnu ara wọn báyìí tí wọ́n fi ṣàlàyé nípa báwọn ṣe bẹ̀rẹ̀ eré fújì kíkọ gangan ìyẹn lápá abìkan o ẹ tún máa wá gbọ́ bí Ọ̀túnba Ṣobọ̀lájù báwọn náà tún ṣe tàn mọ́lẹ̀ sí orí ọ̀rọ̀ Pasuma wọ́n kí ọ̀rọ̀ Pasuma lẹ́yìn ọ̀rọ̀ pé òun ti bẹ̀rẹ̀ orin fújì látọdún 1983 ẹ gbọ́ bí Ọ̀túnba Ṣobọ̀lájù bí wọ́n ṣe kí ọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn kódà wọ́n mẹ́nuba ìbáṣepọ̀ tó wà láàrin Táyé Currency àti Paso bẹ́ẹ̀ bá gbàgbé pé controversy wà lórí àwọn ìyẹn náà tí Táyé Currency sọ wípé òun ò kọ́ṣẹ́ lọ́wọ́ Paso òun kàn máa ń respect Paso ni nítorí pé ó jù ú lọ lọ́jọ́ orí àti láwọn ibì kọ̀ọ̀kan ṣé lóòótọ́ ni ṣé rọ́ọ̀dẹ ṣé Táyé Currency ṣọ́mọ ẹ̀yìn ló jẹ́ sí Paso lóòótọ́ àbí kì í ṣọmọ ẹ̀yìn ṣé rọ́ọ̀ ni ṣé òótọ́ ni kí ló dà wọ́n pọ̀ ó jẹ́ Paso tiẹ̀ ṣèyàn dáadáa gan sí Currency nígbà náà lọ́hùn àbí kò ṣèyàn dáadáa sí gbogbo ìpátá lè máa gbọ́ lẹ́nu Ọ̀túnba nínú fọ́nrán yìí ẹ wò ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ kódà wọ́n tún mẹ́nu bà ohun tó wà láàrin obesere àti Paso náà ìjà kékeré tó ra ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì wọ́n ṣàlàyé díẹ̀ náà ní ráńpẹ́ nínú ẹ̀ bẹ́ẹ̀ bá wọ́n ṣe ń láǹfààní láti máa darapọ̀ mọ́ mi lórí ìkànnì ẹ máa bá mi follow DIGINAIJA online tv lórí Facebook lórí YouTube ẹ máa subscribe ẹ máa bá mi like ẹ máa bá mi share fídíò yìí ó yá ẹja àjèjọ wo fọ́nrán Òṣùpá Paso àti Malaika tí ẹ gbọ́ nǹkan sọ nípa ìgbà tán bẹ̀rẹ̀ iṣẹ́ fújì gan ní ṣíṣe gangan ní pàtó kéde bá mi drop opinion ti yín sí comment. mo bẹ̀rẹ̀ sí ní kọrin ní ọdún 1983 stroke 84. 83 ni mo bẹ̀rẹ̀ sí kọrin fújì mo wà lọ́mọ kékeré bíi 10-11 years nígbà yẹn. abáníkà wò báyìí lé ní méjì mẹ́ta mẹ́rin 1984 precisely 1984-85 ni mo bẹ̀rẹ̀ torí 84 ni mo ṣe tán ní secondary school so 84 tí mo dẹ̀ ṣe tán yẹn náà ni mo bẹ̀rẹ̀ Fuji straight away kò yẹ ìbọn backstreet Fuji artist ní wọ́n máa ń pè wọ́n gbà yẹn torí mo rántí pé Alhaji K1 Wasiu Ayinde wọ́n ṣe rẹ́kọ̀dù kan lọ́dún náà tí wọ́n pè ní Talaso 84 so rẹ́kọ̀dù yẹn gangan ló fún mi ní inspiration pé èmi náà lè dà bẹ́ẹ̀ ni ṣe dà èmi náà lè rí bẹ́ẹ̀ ni ṣe rí mo lè jẹ́ dáadáa bẹ́ẹ̀ ni ṣe jẹ́ dáadáa yìí so ká má fọ̀rọ̀ gùn ṣá 1984-85 ni mo bẹ̀rẹ̀. mo rò pé yìnyín náà ti gbá àwọn àlàyé tí wọ́n ṣe tó fẹnu ara wọn ṣe báyìí Òṣùpá ní 1983-84 làwọn bẹ̀rẹ̀ iṣẹ́ fújì Màlá ní 83 tiẹ̀ làwọn bẹ̀rẹ̀ àwọn ò stroke pẹ̀lú 84 àmọ́ ọmọ ọdún mẹ́wàá péré làwọn nígbà yẹn táwọn fi bẹ̀rẹ̀ orin fújì kíkọ ọ̀rọ̀ ilẹ̀ ti kẹ́ bẹ́ẹ̀ ni Pasuma ní 84-85 ní títà àwọn kódà àwọn rántí pé àwọn ti parí secondary school lọ́dún náà lọ́hùn ẹ̀yin èèyàn ta ló ń parọ́ ta ló ń ṣòótọ́ ẹ má bá mi jù dáhùn tiyín sí kọ́mẹ́ǹtì ta lẹ bìlíìfù sítórì ẹ̀ ta lẹ gba sítórì ẹ̀ gbọ́ ẹ máa sọ opinion tiyín sí kọ́mẹ́ǹtì ó yá ẹ jẹ́ àlọ́gbọ́n nǹkan tí Ọ̀túnba Ṣobọ̀lájù táwọn náà sọ tán ní láti sọ lórí ọ̀rọ̀ yìí pàápàá jùlọ lórí àlàyé tí Pasuma ṣe ṣírọ̀ ni Paso ń pa ṣóòótọ́ ni Paso ń sọ ó yá ẹ jẹ́ àgbóhùn lẹ́nu Ọ̀túnba. Artist tí ó ti ń kọrin láti bí 30 years ago I would just say 30-25 years ago tí ò tí go through me or tí o mọ̀ mí mi ti rí artist yẹn ó wá lè jẹ́ after 25 years ago tí mo ti stop gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn Alhaji Tajudeen Ashanti Sole ní Lagos Island ó ní mo kọ́kọ́ pé mo fẹ́ package Fuji artist ó ní the first Fuji artist mo kọ́ package ṣé ẹni tí mo wá concentrate effort lé lórí jù mo ń ṣiṣẹ́ fún Rasidi náà òun náà ni mo rẹ́ nìyẹn ó ní Wasiu Alabi Pasuma nígbà tí irú nǹkan báyẹn ṣe láàrin obesere àti Pasuma tí ó ní nǹkan tí Pasuma sọ ó ní nǹkan tó obesere sọ but mi ò ní lọ sọ fún Pasuma pé nǹkan báyìí ló obesere sọ fún mi mi dẹ̀ ń lọ bá obesere náà sọ pé nǹkan báyìí ni Pasuma sọ for the mere fact wípé concept Pasuma ló fi dìde you understand brand Pasuma èmi ni mò ń sọ̀rọ̀ èmi gangan ni subject of the matter
torí èmi ni mo connect àwọn méjèèjì mọ́ra wọn èmi ni mo engineer bí mo ṣe construct mo ṣe arrange bí Pasuma ṣe gbé ọ̀pá àṣẹ Pasuma Ìbàdàn fún Táyé Currency tó fi dé ládé èmi ni mo organize show yẹn pẹ̀lú NTA Ìbàdàn. The only way tó lè fi nísinmi láyé tó ní fi máa fún ẹ ní problem láyé ó ní pé tó bá ṣoore fún yàn mójú kúrò ńbẹ̀ bọ́kàn kúrò ńbẹ̀ gbàgbé pé o ṣoore fẹ́ nìyẹn gbàgbé pé o tiẹ̀ ṣe ọ̀kan fẹ́ nìyẹn o contribute to the development or the progress of somebody ni no kàn ní lọ́kàn pé I mean create it in your mindset pé Ọlọ́run lò ẹ́ ni Ọlọ́run ló ní ló ṣe. gẹ̀gẹ́ eléyìí gangan náà ń pè ní gẹ̀gẹ́ mo rò pé èèyàn gbàlàyé tí Ọ̀túnba tí wọ́n sọ báyìí wọ́n break gbogbo tébù yìí o wọ́n sojú abẹ́ǹkó wọ́n fọgbà yangàn wọ́n ní concept Paso òun ní Táyé Currency fèdèdè pé kódà àwọn làwọn manage Paso lọ́dún náà lọ́hùn-ún tí Táyé Currency tó fi tọ Paso wá ọ̀rọ̀ ìlágbára olè tí kẹ́ ó gbẹnu tán ó dójú ẹ̀ pátápátá ṣé bó ṣe rí rèé lóòótọ́ àbí báwo àbí Táyé Currency náà ló sì right wípé òun ò lo style anybody style tara àwọn lòun lò ẹ bá mi jù dáhùn tí yín sí kọ́mẹ̀ntì ìgbà wo gan ni controversy mojú ẹ òòjù mi ó tó mi ò tó mi á tó dópin lágbolé fújì ẹ máa bá mi ṣèrò tìyín sí comment ẹ má gbàgbé láti máa bá mi follow DIGINAIJA online tv lórí Facebook ẹ rí link tó máa gbé yín lórí Facebook page wa lábẹ́ fídíò yìí ẹ máa bá mi subscribe lórí YouTube ẹ máa like ẹ dẹ̀ máa bá mi share fídíò yìí ẹ ṣeun tẹ́ ẹ̀ darapọ̀ mọ́ mi tẹ́ ẹ̀ ń gbọ́ mi ní gbogbo ìgbà